ẹ̀yin ènìyàn wa. wàhálà ńlá leléyìí o. ó change tọ́nà bàlẹ́kẹ́ tí ń sọ̀rọ̀ nípa Allah wọ́n ṣe kí ni wọ́n lọ fi Jésù síbẹ̀ Jesus ni wọ́n lọ fi sí. ẹ má sọ mí di ọ̀tá mùsùlùmí. gbogbo ìgbà àìmọye ìgbà ni àwọn èèyàn máa ń sẹ́ndì oríṣiríṣi mẹ́sẹ̀gì sí mi kílẹ̀ ìwánú ẹ̀sìn yẹn kílẹ̀ ẹ̀sìn kìíní kan nítorí báwo kálukú ló lè fẹnu ẹ̀ sọ. ẹnìkan kọ́ ló mú mi wá sínú ẹ̀sìn mùsùlùmí, bàbá mi ló bí mi síbẹ̀. ẹnìkan kọ́ ni ó sì mú mi kúrò ń bẹ̀. ṣùgbọ́n níwọ̀n bá àgbà tí a sì ń jẹ́ mùsùlùmí, tá a bá rí nǹkan tí ò dá ẹ jẹ́ ká máa sọ ọ́. wọ́n ti fẹ́ sọ wa lẹ́nu, wọ́n ti fẹ́ sọ àwa mùsùlùmí lẹ́nu. gbogbo ìwà táwa náà sì ń hù kò yàtọ̀ sí ìwà ìsọlẹ́nu yẹn. ó ṣe máa wá di ní èní tẹ́ ẹ máa wá rí mi bí ẹni tó ń bú ẹ̀sìn Islam. ṣé rí ẹ̀yin ọmọ àwa tá a jẹ́ ọmọ mùsùlùmí, ẹ jẹ́ ká máa ní ìfarabalẹ̀ o. tó bá ṣe kìíní àpá tẹ́ bá pa ṣe bó ti tán ṣẹlómi ò ní dìde wọn ni. àní mo fẹ́ káwọn èèyàn ó gbọ́ mi lágbòóyé kí àwọn ọ̀rọ̀ mi yìí lè so èso rere nínú àwọn ẹ̀sìn Islam tèmi belong sí. mi ò ever condemn ẹ̀sìn mùsùlùmí rí, ẹ̀sìn tí ń jẹ́ ẹ̀sìn mùsùlùmí mi ò condemn rí. tí mò ń sọ tó bá jẹ́ pé mo jẹ́ Christian ó ṣe é ṣe kó ti dógún lẹ̀. nítorí pé ní tí mò ń sọ yẹn wọ́n ti sọ times 20 ẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn Christian. wọn kì í sọ̀rọ̀, àwọn tó bá lè adjust inú wọn adjust pé kí ló ẹ̀ mọ́ bá wáyé kán mọ́ bá tún gbóhùn sí orí afẹ́fẹ́ mọ́. àwọn tó lè adjust ní adjust, àwọn tí ò lè adjust tó ti di bárakú. mo wá believe pé tó bá jẹ́ pé Christian ni mí tí mo ń sọrú eléyìí sí mùsùlùmí, ilẹ̀ rẹ̀ kò tí lè ṣẹlẹ̀. bá ti jẹ́ pé tá a bá ti gbọ́ nǹkan kékeré báyìí àwa máa kárí ẹ̀ bí nǹkan tó heavy gan. kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. ẹ wò ìyà tá à ń fi jẹ àwọn ọmọ wa nílé kéwú. ẹ rí i pé mo sọ pé ìgbà tí fídíò yẹn fẹ́ bẹ̀rẹ̀ mo ní àwọn èèyàn burú, bẹ́ẹ̀ ni àwọn èèyàn burú. àwọn ni wọ́n á gún yẹn lábẹ́rẹ́ báyìí tó bá rí pẹ́ nìyẹn sọ̀rọ̀ wọ́n á tún gún lọ́bẹ̀ tẹ́nìyẹn bá wá rí àti wọ́n máa pariwo máa play victim irú ọ̀nà báyìí. ẹ ṣe ìwà tí ò da, ìwà àgbákò pátápátá lẹ́wù, ìwà òfò pátápátá lẹ́wù. ẹ tún wá bọ́ tàtẹ́ kẹtẹ apologize pé nǹkan tẹ sọ bóyá àwọn yín ló gbé yín o àbí kí ni kẹtẹ wá ń bọ̀ tẹ tí wọ́n ń play victim òfò pátápátá lẹ́wù. abẹ́ gbọ́n nǹkan tí wọ́n sọ ni sígbà tẹ fi jáde tẹ wà níbi tí wọ́n pè é sórí program tí wọ́n béèrè àwọn béèrè lọ́wọ́ ẹ tẹ́tẹ́ pé ìbéèrè tí wọ́n béèrè yìí á fẹ́ jẹ́ kẹ́ ẹ sì sọ bẹ́ẹ̀ kẹ́ dákẹ́ fúnra ilẹ̀ ń jábọ̀ ànábì sí gbá ànábì sá nǹkan tó ń dẹ̀bì lọ́wọ́ yín ẹ̀ mọ̀ nípa ẹ̀. ok tí má béèrè lọ́wọ́ yín pé kẹ́ lọ́mú tánàbì ti gbọ́ ọmọdún márùn-ún lọ́pàá nàbì bá sùn tọmọdún márùn-ún ni Aisha ni adé ń bèèrè lọ́wọ́ pé ẹ fún wa lẹ́rìí tọmọdún márùn-ún yẹn ọmọdún márùn-ún sùn ẹ lánàá níbi jí pátá ẹ fún wa lẹ́rìí tánàbì ti jí pátá yẹn ọ̀fọ̀ pápátá lẹ́wù fúnra ilẹ̀ sọ́jà dípẹ́ ẹ̀ mọ̀ nǹkan kan nípa ẹ̀sìn Islam ìfọ̀n orúkọ yẹn ẹlẹ́yìn òun túmọ̀ ẹ̀ ẹ̀yin fúnra ilẹ̀ lọ́fẹ̀ẹ́ ní jábọ̀ lẹ́lọ́ sọ̀sọ́kùsọ ẹ wá bọ̀tẹ̀ wá tún play victim irú àwọn alágbàkú wò lélẹ́yìn náà ọ̀rọ̀ yìí ìgbà tí mo wo fídíò yẹn lálẹ́ inú kan rún mi pé àgbàlagbà pátá lẹ́wù for God's sake Ọlọ́run àdúpẹ́ o tẹ́ni rẹ ló bí èmi o Ọlọ́run ṣe ohun tí èsì àgbàyà ló bí mi ọ̀fọ̀ pápátá lẹ́wù ẹ ṣe nǹkan tí ò dára ẹ̀kẹ́ tó pọ̀ta ẹ̀ tó wá ń play victim ẹ̀ tó wá ń ṣe bí ẹni rẹ irú àwọn yẹn wo làwọn bíbí yìí náà so ẹ̀yin èèyàn mi tẹ̀ bá mùnáfìkì máa ṣe nìyẹn o àwọn ló máa wà àìdá wọn máa ṣàìdá wọn tún máa ṣe bí ẹni rẹ ara àwọn wà burúkú tó ń wù nìyẹn o aláwọ̀kọ́ ẹ̀hún ni tẹ bá wo fídíò tí wọ́n sọ̀rọ̀ láwọ̀kọ́ táwọn yẹn gbé káàkiri tó ń fi di pé fídíò ẹ̀ ó go viral díẹ̀ tó wọ́n sọ̀sọ́kùsọ nípa lọ́hùn wọ́n sọ̀sọ́kùsọ nípa nẹ́bí ẹ tí wọ́n á wo nǹkan tó sọ ń bí ìbàyẹn ẹ tí wọ́n á sọ àwọn ọ̀rọ̀ míì ẹ sọ yìí pé ẹ dáa pé Christian ní kinní kan Christian ò ní sọ̀rọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ fún yín tí o bá yẹ yẹn jí kó yẹ yín about 400 years ago màá fún yín ní àwọn ètò kẹlẹ mu ẹlẹmi àwọn ọlọpàá pé àwọn akadipu ìgbà àwọn akadipu ti bẹ̀rẹ̀ tẹbi 30 years wọ́n lè celebrate pé 30 years on stage à ń sọ fún yín 400 years ago àwọn ẹtí sẹkìnì wọ́n ti tampa pẹ̀lú Islam kẹ́dẹ́bọ̀dọ̀ de sọ̀rọ̀ ok assignment lele àwọn mẹ́ta àwọn mẹ́rin mo lè dákọ̀ 10 fún yín ẹni tó tú Al-Qur'an tàǹkà lẹ́nu ẹni tó tú Al-Qur'an tó kọ́ tú sí English ó tún tú sí Yorùbá ẹ lọ bèrè lọ́wọ́ kí ni nǹkan tó ṣe ń bẹ̀ ó change tọ́nà balẹ̀ kí sọ̀rọ̀ nípa Allah wọ́n ṣe kí ni wọ́n lọ fi Jésù síbẹ̀ Jesus ni wọ́n lọ fi sí ó tó di pé kí ni ó ní pé Allah ò pé ó tako ìgbàgbọ́ tòun Christian because Christian ẹni yẹn tí gbà tó wá fẹ́ tó Al-Qur'an wọ́n lọ ń fi kí ni sí wọ́n lọ ń fi Jésù ló ń fi síbi tọ́nà balẹ̀ tí wọ́n ti sọ nípa Allah can you imagine aburú ló tó yẹn ó lọ ń ṣe kí ni ó fẹ́ implement 3 in 1 Trinity táwọn Jesus gbé bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí ó lọ implement sínú Al-Qur'an aburú ló tó yẹn láyé sáwà tó bẹ̀ láti tú Bible sí Yorùbá ṣé ẹ sọ mùsùlùmí kan tó tú Bible náà bọ̀ àwọn Christian ṣe kí ni ó lẹ́tọ̀ọ́ láti máa tú Al-Qur'an àti wa àwòdì sọ̀rọ̀ ẹ sọ kọ́tù nípa ẹ̀sìn wa ni o àwòdì lájú kalẹ̀ kẹ́ máa sọ so ti yẹ torí gbogbo nǹkan tẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ̀ ń tarnish ẹ totally ẹ fẹ́ destroy Islam nǹkan tẹ́ sí tẹ́ ẹ bá mọ̀ tó mọ̀ tẹ́ sí ẹ ń tura láti yẹ̀yẹ́ ẹ ń tura láti yẹ̀yẹ́ Islam ẹ wá tún dé ẹ tún wá ń sọ̀rọ̀ ẹ tún wá ń ṣe bí ẹni rí ẹ wá ń sọ yìí pé ẹ tẹ́ bá ní nǹkan tí ò dẹ̀ yá sọ ẹ sọ nǹkan tí ò da tó wà ní Islam ẹ sọ fún wa just give me one wọ́n ní wọ́n pẹ́lẹ́ ń sọ náà irú yín báyìí náà ní náà
àwọn ọ̀tá islam sọ nǹkan tí ó dá nípa islam ẹ̀yin náà dẹ̀ pé ayé mùsùlùmí ẹ̀yin náà dẹ̀ jáde láti máa sọ and meanwhile fídíò tẹ́ ẹ sọ yẹn nìkan kọ́ lẹ̀ ṣe o oní fídíò kan tẹ́ ẹ ṣe náà tẹ́ àti ní live stream àwọn ẹlẹ́bọ̀ àwọn kiri yóò pẹ̀lú Yahya Gabari ó ní nǹkan tẹ́ ẹ sọ tẹ́ ẹ ń gbé àwọn mùsùlùmí ṣépè pé ayé àwọn mùsùlùmí ò ní da wọ́n ti parọ́ fún yín jìnnà àdé irọ́ wò làwọn mùsùlùmí pa fún yín kìí this is not your first video ẹ ti ṣe fídíò kan tó tẹ̀lé ọlọ́run kan ní kí fídíò yẹn tún dáadáa ni o èmi rí fídíò yẹn àti gbàgbé fẹ́ ṣe fídíò fún yín ṣùgbọ́n torí pé mo rí pé àgbàlagbà ní yín ní òjé ṣe fídíò yẹn báyìí tí mo mọ̀ pé ẹ ti padà yọ ọkọ̀ báyìí náà mo ti kọ́kọ́ rí fídíò yẹn mi nǹkan ti ṣe ni wàláì torí gbà yìí láti mo ṣe fídíò fún yín mo máa gbé yín ṣépè gidi gan tẹ́ ń gbé àwọn afáṣe pé ẹ sọ pé ẹ ó parọ́ irọ́ wo ni wọ́n pa fún yín àbẹ́yìn lẹ́tọ́ láti yẹ̀rọ̀dọ̀ fúnra yín táwọn ọmọ yín tẹ́wọ́ àwọn ọmọ yín ṣe bí ṣọ́ọ̀ṣì ni wọ́n lọ àwọn ọmọ tẹ́ bí ṣe bí church ni wọ́n lọ mo mọ̀ yín dáadáa nínú so yẹn sọ pé wọn pa ìtẹ̀bádé kan tó ẹ sọ ọkọ tó dà náà ẹ tún sọ nǹkan dáhùn sọ fún yín ẹ ṣe àṣàgbà ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ àgbákò lẹ́sọ̀ ní first video ẹ tún wá kọ́ńtínú láti máa ṣàgbákò nínú fídíò lẹ́yìn náà ẹ sọ yìí pé wọ́n ní pé ṣebí kan pààyàn náà níbẹ̀ náà ni bọ̀bọ̀ ìkejì yẹn náà tó dá ìrùgbọ̀n white yẹn kí ló kọ ẹ̀gbọ́n yìí náà tó náà sọ kó sọ ń gbà yẹn òun náà fẹ́ ṣe apology video òun náà jáde sọ yìí pé wọ́n ní ṣebí kú náà ni ẹ dẹ́rù kẹ́ni kan náà tó jẹ́ ok àwọn Tani Olohun láti jọ ìhun sí pa Tani Olohun sí Tani Olohun ti kú ni sí ìgbà tó Tani Olohun tó ti ń tánìṣe méjì Islam bọ̀ wọn ò ṣe pa alálàgbà kò ní í ṣe ẹ ara ọkọ táwọn sọ nìyẹn ẹ má kò sí kọtà ẹ lè sọ ẹ gbogbo kọtà ẹ ń ṣe yẹn ète yín náà ni láti fi pé ẹ fẹ́ dojú Islam bọ̀lẹ́ Ọlọ́run dẹ̀ nígbà fún yín àwọn tó ti ń ṣe bò tó jẹ́ lẹ́bọ̀ tó jẹ́ pé ti ń tánìṣe méjì Islam láti wáyé tó wọ́n ṣe pa wọn tó fi jẹ́ pé ìnáwó fẹ́ pa ẹni sì mọ̀ tí báyìí wọ́n máa pa yín ni wọ́n máa pa yín ni wọ́n máa pa yín ni wọ́n ò ṣe pa yín láti yọ ẹ̀ ṣe kú ṣé ms láti yọ bẹ́ẹ̀ káàtà ẹ̀pọ̀ èèyàn sí Nàìjíríà àwọn yòókù gbogbo àwọn ẹlẹ́bọ̀ àwọn tó wà Nàìjíríà ni wọn ò ṣe pa wọn tó jẹ́ pé ìrìn kìíní ẹ dárúkọ ẹnìkan fún wa nínú tó jẹ́ pé ó sọ̀rọ̀ tí ó dá nípa Islam níbi tá a wà yìí onílẹ̀ Yorùbá wà yìí tó ti pa ẹ fún wa lọ́yọ̀ kan àárọ̀ yọ̀ kan kì í ṣe pé arí méjì kì í ṣe pé arí mẹ́ta kì í ṣe pé arí mẹ́rin kì í ṣe pé arí márùn táwọn àbúrò sọ yìí tó máa ń sọ pé Islam pípa ni wọ́n pa wọ́n ẹ̀yin náà gbọ́n kọ́tà ń sọ jáde pé ẹ ṣe bí lẹ́yìn ikú àkú náà ni àkú náà pé wọ́n fi kú dẹ́rù bá ok ẹ̀ mélòó wọn ti pa tó jẹ́ pé ó jáde tó ń sọ̀rọ̀ nípa tí ó dá nípa Islam tó wọ́n ti pa ẹ̀ mélòó nínú wọn ti pa náà ẹ sọ bẹ́ẹ̀ pé kíní kan àwọn ọmọ ní kéwú kíní kan káwọ òdì yálé kéwú àwọn òdì yálé kéwú kódà ìjà tí mo jẹ́ ní kéwú mo fi hàn bàbàrà kò tó kọ́tà yẹ tí mo jẹ́ skul lórí kí wọ́n náà wá skul yẹn àti wá sọ pé káwọn ọmọ wa má lọ skul mọ́ èmi o gbà tí mo parí secondary school gbà mí lè gbàgbé láyé ìgbà yẹn inú mi dùn jù láyé nígbà yẹn inú mi dùn gan pé Ọlọ́run ṣe mo nǹkan tó dùn mí náà ju ìyà lọ à ń pẹ́ nìkan gbà yẹn Babalọ́lá dáadáa níṣẹ́yìn Babalọ́lá kò fẹ́ sí skul bá ti wọ̀ báyìí wọ́n má bẹ̀rù ẹ̀ gan báyìí tó yóò bá fi lè wọ́ black wá skul báyìí àti dáná ó lọ sí Muslim ó lọ sí Anwar Islam ó lọ sí IDJS àwọn skul tèmi tí wọn rántí pọ̀lọ̀ nìyẹn ẹ wo ànàjáwèrè ànàdákú òun ni babaláwa náà ó lè má fẹ́ jẹgbẹ́ mẹ́ta mẹ́rin lọ ṣùgbọ́n ànàdákú ni skul wọn skul ẹgbàá tá a jẹ́ skul nílé kéwú méjì ẹgbàá mẹ́la ń jẹ́ lè kéwú ẹ kàn fi karamọ̀ sí ni ọlọ́dẹ̀ ṣeun à ń sọ̀rọ̀ tẹ́lí nǹkan tó máa ń yà wá nínú yẹn a máa sọ̀rọ̀ 2026 èdè máa tó máa gbé wa lọ sí 1990 1995 2000 mélòó ló ń mọ́ lé kéwú mọ́ ń sìn tẹ́wọ́ fẹ́ sọ̀rọ̀ ẹ máa sọ current nǹkan tó ṣẹlẹ̀ ń sìn lódodo àwọn afáìmá náà lè kéwú gbà yẹn wọ́n dẹ̀ náà one school náà bẹ́ẹ̀ kódà yàrá jẹ́ school jù lè kéwú lọ àti wọ́n sọ pé torí wọ́n ti náà one school ká má lọ school mọ́. ẹ wò ẹ̀yin àgbàlagbà ní tẹ́ bá fẹ́ káwọn ẹ máa sọ̀rọ̀ sí ẹ máa ronú kẹ́ tó máa sọ̀rọ̀ tó ti yé yín so ẹ má yẹ̀yẹ́ àwọn ọmọ yín torí pé ẹ nírònú ní tágbẹ́ nírònú ẹ̀sẹ̀ ní máa pọ̀tàkẹ́ máa sọ wóróworó at least ẹ tiẹ̀ máa yẹ̀yẹ́ àwọn ọmọ yín má lójú ta àwọn ọmọ yín ẹ ń sọ bẹ́ẹ̀ pé ẹ yí ká máa sọ kó máa yé ra wa ẹ yí lẹ̀ sọ̀rọ̀ tó ń bá làákàyè mu náà àti pé tẹ̀ bá tẹ̀ fẹ́ sọ̀rọ̀ tó máa yé ra yìí tí kò ní mẹ́rin máa sọ ni nǹkan tó bá yé nínú ẹ̀sìn yín ó ní bẹ́ẹ̀ sì gbé kalẹ̀ pé kí ni yóò yé wa o ẹ dẹ̀ sọ ní sọ tó máa fi bá làákàyè mu tẹ́ni tó fẹ́ gbọgbọ́n inú àfi dùn láti dá yín lóhùn kì í ṣe pé kẹ́ wá bọ́ sọ online ṣé tẹ́yìn náà tó ń sọ̀rọ̀ yẹn ṣé ọ̀rọ̀ tẹ́yìn gbé kalẹ̀ yẹn ṣe ẹ sọ ní sọ bí ó ṣe dùn mẹ́yàn nínú ṣe ẹ sọ ní sọ báwọn yóò ṣe ṣàlàyé ẹ̀ fún yín ẹ sọ ní sọ pé ẹ̀sìn yẹn kò ṣe ẹ̀sìn ẹ wá expect káwọn máa dá yín lóhùn dáadáa ẹ wo mi fẹ́ sọ̀rọ̀ ju yàrá kọ́nà wàlẹ́kẹ́ kọ́sà ni wa sọ ẹ̀yin mùsùlùmí ẹ tọ́ láti mọ̀ nípa ẹ̀sìn yín o ẹ má jẹ́ káwọn àwọn èèyàn kọ́ fi sin ẹ̀sìn Islam nìkan lọ́nà kò sẹ́sìn lọ́wọ́ àgbà lọ́wọ́ yẹn àfi Islam. Alhamdulillah. 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 Alhamdulillah rabbil alamin. Alhamdulillah rabbil alamin. Àṣàkẹ́ TV show.